tí ọ̀rọ̀ wà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún yín mo kórìíra kílé ó dọ̀tí o ẹgbọ́n tí mo wí ẹnikẹ́ni tó bá lo ilé tèmi dọ̀tí èmi èyí fún yàn lóṣù mẹ́ta oṣù mẹ́fà o ọ̀sẹ̀ méjì péré ló ti jáde kò sí ẹjọ́ bá ń kọ́ lé mi wọ́n lóṣù mẹ́ta wọ́n lóṣù mẹ́fà kì í ṣe ilé tèmi o ọ̀sẹ̀ méjì ló tọ̀ yín ibodè èwo nú yín lóru rẹ̀ síbi. mo fẹ́ kó náà ni. láago mélòó lẹ fẹ́ kó. mo ní aago mélòó lẹ fẹ́ kó ìkan ló ga gègé lọ́ọ̀kan ta ló ronú yín. àwọn náà làárọ̀. ẹ̀yin mélòó. èmi mo rò. ẹ sì lẹ́yìn náà lẹ́rú mi ò fẹ́ dọ̀tí o àgbàlagbà sì níyìn o ẹ̀yin gan lọ́yẹ̀kẹ́ ẹ mọ̀ bá ń bójútó ogun tí bá lọ ní ilé bí ẹ gbọ́ mi ò fẹ́ dọ̀tí bíi ti wù ọmọ mi ò fẹ́ dọ̀tí rárá èwo mò ń wò lọ́ọ̀kan ta ló ń gbẹ́ bẹ́ẹ̀ àbí kínú ibi tó wù ń gan òjò ni kẹ́ ń sọ àwọn tó dọ̀tí wọn àwọn èyí dọ̀tí faransé tí a rí àwọn kan tí àwọn tí ń parẹ̀ mọ́ àwọn ṣòfin tí ń parẹ̀ mọ́ ìdọ̀tí bá dé àwọn kan kì í san owó náà o wọ́n ń san owó náà o. mo ti gbọ́ mi ò wá bẹ́ nìkan kan mi ò kì í ṣe pé mo sọ pé nìkan dọ̀tí báyìí gbogbo onílẹ̀ ọ̀rọ̀ mi bá wí ẹ má lò lé dọ̀tí ẹ tó bá ti lò dọ̀tí mo lè jáde lákòótán àlejò tuntun tí ọ̀jẹ̀sẹ̀ mi rè. wọ́n wọlé bọ̀ ó wọlé tọ́bùn lè bàjẹ́ wá wọ̀. kí wọ́n má bàjẹ́ àánú ilé ni mo fi ń bọ̀ sọ. lójú ọmọ ọ̀sẹ̀ owó tó wéré lọ́nu lójú ogun ayé bí wọ́n bá tẹ̀ wá ló kárí lóòótọ́ mo tẹ̀ wá lọ́bùn tó tọ́ sí ẹlẹ́nu kó mọ́ fẹ́ gbangba. lọ́bùn mu ní ilé wa ọmọ fi ọwọ́ náà kì í. mo ti gbọ́ kì í ṣe nílé ló wọ̀ lónìí ibi tí ò lọ́bùn tí yẹn fọwọ́ nù ibẹ̀ ló lọ sùn ìwà àtìta ni ṣẹ́kọ̀ rẹ̀ yìí sá tí má fún yín má gbé tí ẹ̀ rí òpè wá lọ́sàn-án yìí. mo fẹ́ kó o fọ́ọ̀kàn mi mo fẹ́ fọ́ọ̀kàn mi fọ́ọ̀kàn mi àgbà ìyá fọ́ọ̀kàn mi ó wọ́bi kankan fọ́ọ̀kàn mi. ẹ filẹ̀ ọ̀rọ̀ kò ní èkó ni mi ò fẹ́ bá ọjà ni. ó ṣe bá ń jà mi ò fẹ́ bá ọjà. bá mi jà kára mi kọ̀ bá mi jà tí o bá wà pé o tó bẹ̀ bá mi jà ọkọ̀ gà lè dúró fẹ́wájú rẹ̀ yìí mighty God. Please, you don't have to do this. You don't have to do this. I have to. I have to. It's a useless money. He's an elderly man. He's an elderly man. Ìgbà náà wà ń kọ́. Ṣé kí n torí ẹ̀kú kí n mórí wá kí n fọrùn rọ́lẹ̀ ni? I'm deeply sorry. àmì mo ti gbọ́ ẹ tẹ̀mí ọ̀fọ́ kan onílé egun ọ̀fẹ́ jáde mi ní fọ́. tẹ mo ní kí wọ́n béèrè nǹkan ní ọwọ́ yín bíbá yìí ni mo ṣe drop ẹrù bẹ́ẹ̀ ni wọ́n. kíkí lẹ fẹ́ oje. mo fẹ́ mọ pé tó bá ní àwọn tó bá ń báyọ̀ tidy ilé tó lè bá mi gbálẹ̀ kí. máa bá yín wá yẹn ẹsẹ̀ tẹ̀lé ẹnu. ẹ̀jọ̀ mo ń pọ́n tẹ́lẹ̀ kó máa wọlé ẹjẹ́. Kò ní wọlé ni mo sọ. Madam. Just respect me. For the first time, just respect me. Respect náà ni o. It was your eyes that pushed me o. Ojú yín mo ti o. Tí ìbá ṣe bẹ́ẹ̀ ìní wọlé o. Ọlọ́run àpọ́n yìí náà. Ẹ ṣé. Ẹ ṣé gan. Thank you sis. Ẹ ṣé. Adúpẹ́. Wọlé wá. Ẹ wọlé. Ó ṣàfi bọ́ ọbẹ̀ dójú wọn láti. Ẹni yìí ni wọ́n. Come inside. Come inside. Baby boo boo. Mo fẹ́ họ́gì ní ọlọ́gbàgbọ́ mọ́ ọ̀gbìn ní ọlọ́gbìn ẹ̀rọ ní.
up ọ̀gá ò ní pẹ́ dé speed it up. mo ti máa ń sọ fún ẹ kì í ṣe bó ṣe máa ń ṣe kí ní ẹ̀ stop it wàá gbé sí ìlú ẹ̀mẹ́ yẹn ọ̀gá ń bọ̀ ṣé tọ́gà bá dé bó ṣe máa ṣe lọ́rùn lélẹ̀ ni. ẹ gbálẹ̀ kíákíá látàárọ̀ yẹ kẹ́ ti gbà tán ọ̀gá ń bọ̀ ọ̀gá ò ní pẹ́ dé náà ẹ kú iṣẹ́ ń tiẹ̀ jàre.
ló fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ kan. bẹ́ẹ̀ ni sà mo wòye wípé ilẹ̀ wa tó wà ní ẹ̀yìn bíbá ẹ̀ a máa nídìí àti kọ́ staff quarters síbẹ̀. kí la fẹ́ fìyẹn sí. ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn staff wa pàápàá àwọn tó máa ń ṣiṣẹ́ late into the night yẹn pé 24 hours thing là ń ṣe wọn kì í lè ń padà sílé and don create a lot of difficulties fún wọn bẹ́ẹ̀ ni sà. ti pé àárẹ̀ ti lé fún ọ̀gangan tó ń gbé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sẹ́tẹ̀ rí àmọ̀ràn tí mò ń mú wáyé kì í ṣe nítorí ara tèmi bí kì í ṣe nítorí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ late into the night yẹn ó dẹ̀ tún máa fún wa ní oore ọ̀fẹ́ a máa lè gba ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ sí ìyẹn tún máa jẹ́ ká lè spread across many states of this nation nǹkan tí mo wò nìyẹn sá. máa sọ problem yẹn engineer Demola company. ok sá. so a sọ fún un ìyẹn á gbé gbèsè lé lórí wọ́n ẹ̀ kàn gbìyànjú láti put sí paper. màá kọ proposal yẹn á dé table yín ní àárọ̀ la sá. ok sá. ẹ ṣe sá. ẹ ṣe sá. supervisor. ẹ bí nínú ọ́fíìsì ilé mi. dúpẹ́ gan o tí ìbá sọ láyé respect yín ni o ṣe reciprocal. Thank you, sis. So how may I be of help, please? Mo wá bá yín náà ní pé kínkín pé ṣe ló ń ṣe rán ní sẹ́kàn. But before that, mo ní láti mọ bí mo ṣe máa bá addressing kí ni orúkọ ọmọ yín tí mo máa fi pè. Wọ́n fọwọ́ kọ́ ọmọ pè mí àmọ̀tẹ́lú kọ́ ọmọ nǹkan tí wọ́n fẹ́ kí mi kí wọ́n kì í Amok. Amok. That's a very beautiful abbreviation. Okay, but then, kí lorúkọ ọmọ yín so that's fine. Àní ìfowópamọ́ ọmọ lẹ́sẹ̀. Okay, not a problem, not a problem. So kí lẹ fẹ́ lọ? Mo fẹ́ kẹ́ bá ń send anyway sheet of paper àti bírò kẹ́ẹ́dẹ́ bá ń fi kọ́ nǹkan. Kí lẹ fẹ́ kọ́? Mo fẹ́ kọ lẹ́tà sí ẹ̀gbọ́n mi kan ní ilé ìbò wọn wà. Mr. Bulo ti kọ́ máa fẹ́ kọ lẹ́tà sí. Oh, that's good. You know what about the back color, so. Yeah, that's good. Yes, but you will send one message or you can send one email. Ní bá ń kọ lẹ́tà mo fẹ́. You still want to do the old school way, right? Yeah. It's not a problem. It's not a problem. I think I have something here that I can. Any anyway. Can you go to Oxford? Since it's a letter. So, first and first, kí ni address yẹn ní ti orúkọ àti address yẹn? Ẹ ṣáà mọ̀ yẹ kẹ́ mọ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe kọ address wọn náà. Canada wọ́n wà. Canada. Okay. Ẹ kọ sí Canada. Kí n kọ sí Canada. Ẹ nù bọ̀ kí ni orúkọ wo ni máa address sí? Orúkọ. Ẹ ṣáà kọ Canada. Okay. Ẹ kọ Canada. Orúkọ. Bọ̀dá Sule. Mr. Sule. Okay. Kẹ́ bá ń sọ fún wọn wípé ó tó jọ́ mẹ́ta tí a ti rí wọn gbẹ̀yìn ní ilé o. Okay. Ṣé blood brother yín ni? Blood ni. Kẹ́dọ́ ti tó jọ́ mẹ́ta tá a ti rí wọn gbẹ̀yìn nílé pé a sì ń retí wọn o. Irú ọdún tí ń bọ̀ yìí kí wọ́n á bá wa sọdún lé. Látọ̀dọ̀ Àmọ̀kẹ́. Kí ló rí? Ẹ lè máa bọ̀ ń bí kẹ́ lè máa gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa gan. Irọ́ nǹkan wọn ọ̀dẹ̀ wọn kẹ́. Àní wọn bò báyìí kẹ́ wá kọ́ ń tẹ́kọ̀ọ́. Ibi lẹ́tà rẹ̀ ń bá mi kọ lọ, ìsásì ti kọ tán. Mo kàn ní ìmọ̀ yìí díẹ̀ ní ẹ̀yìn ń ro mí lórí àga. Madam, stop papa. Kí ló pé? Stop papa. Kí ni jẹ́ kó sọ papa bẹ̀? Kí ni ò papa? Àní ẹbọ bí kẹ́ wá kọ nǹkan fẹ́ kọ. So kí wọ́n bá mi sọ fún wa wípé tó bá ti di ọdún tí ń bọ̀ yìí. Madam, when you're done, I'm outside. Akọ̀wé. Ní ti bọ̀bọ̀ yìí, síbi ìwọ Jackson kankan ni. Why is he like this? No lé lọmọ ìwé ìyàgbẹ́yìn. Iṣẹ́ pàtà. Ẹ mọ̀ kó pọ́pọ́ ń gbọ́ báyà. Akọ̀wé. Ẹjọ́ wá kọ̀wé ìtàn. Tó bá ti kọ̀ tọ́kọ̀ tó kọ nǹkan mí mọ́.
What do you want? Sorry, kí ni overdose rẹ̀? Overdose? Overdose APC. Overdose, you mean? Whatever. What's the problem? Problem. Madam, leave. Akọ̀wé kí ló wá lè tó báyìí? What's your problem now? I have no problem sis. Àbí kí ló dé? Mi problem ni pé ní problem kankan. I don't get check overdose. Madam, mi ò mọ̀. Ó ṣe lè mọ overdose oògùn. Why should I know it? Ìṣó ò ṣe lè mọ. Is it my problem? You should laugh. My problem is not your problem. You should laugh. It's our problem sis. Look, Kí ni? madam, be careful. Be careful. Look at my face very well. I'm not your husband. If you mess up with me, I will beat you blue black. Madam, get out of my room before I pounce on you. Ó pàǹsì kẹrin. Wọ́n mọ̀ bá ya $1 mọ̀ tẹ̀ gbọ́ bí wọ́n tẹ̀ yẹ kó mọ̀ farabalẹ̀ fún wa yìí. Èyí bọ́ gbàlagbà sọ̀rọ̀ bá wọn. Madam, get out of my room. Stop touching me. Get out of my room. Kí wọ́n á ní kí láti wá sí ní ìsìn. Oh my God, I'm in trouble. Madam, please. O lè sin trouble. Madam, leave. Madam, leave. Ṣé bó sọ̀rọ̀? Èmi máa ń nà yín o. Ish. Mi ò kí ṣe ọkọ yìí máa ń nà yín o. Get out of my room now. Get out of my room. Ṣé kí n máa lọ náà? Get out of my room. I can't. Calm down. Kò lè tó báyìí. Ọ̀dà ṣé mo ti sẹ̀? Wọ́n bìnrin tó ti gbọ́. Dákun. I've heard you. Go. Just go. Just leave my room. Please, leave my room. Don't be annoyed. I am not annoyed, madam. Please go. Don't be annoyed. Please. Sure. So to go. God. You should love dance and not cry. Madam, get it. Madam, go. Bá máa ṣe ń bi ni nìyẹn mo kú gba búrẹ́dì púpọ̀ ó ní 10,000 naira mo ní pé kí wọ́n fún mi bó ló ṣì máníjà yẹn bó ṣe sọ kí wọ́n fún mi ní 2,000 nìyẹn o. Kí ló ṣẹlẹ̀ gan láàrin àti mọ́níjà yóò dé wá máa ń fẹ́ mi lọ́jà púpọ̀ kí ló sì kò fẹ́ yín lọ́jà tó pọ̀. Kò yé mi omi ìmọ̀ tí mo ṣe fún omi ìmọ̀ tí mo rà níbẹ̀ tí bá bèrè búrẹ́dì 50,000 kódà tipátipá ni ló máa fi fún mi ní 5,000 naira mi mọ̀ tí mo ṣe fún ó ti sún mi. Rẹ̀ mọ́ òrì mi ní àìdí àkọ́ bóyá tí bá ti fẹ́ gba ọjà kẹ́ máa kó orí fún mi màá lè máa bá yín gbà. Ìyẹn tún kọ́. Ìyẹn tún da ẹ̀wọ̀n ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣé tí yóò ní báyìí. Kò sí wàhálà èmi náà kọjá lọ sí ṣọ́ọ̀bù kan ní kí n yà kí n rí torí mi ò rí bírèkì náà. Ok ẹ ṣé báwo lẹ lọ́jà ẹ ṣé gan ó dàbọ̀ ajá wa. Mánéjà ẹ̀yin mo wá rí ẹ jọ̀ọ́ kí ni mo ṣe fún mi mọ̀ reason tẹ́ fi máa ń kanra mọ́ mi nínú gbogbo wa ẹ máa kanra mọ́ mi tí bá béèrè ọjà náà tí bá sọ pé kẹ́ fún mi lọ́jà 50,000 naira ẹ máa fún mi ní 10,000 tí bá ní pé kẹ́ fún mi lọ́jà 10,000 ẹ máa fún mi ní 2,000 ó ní 10,000 naira 50,000 yẹn gan kò tó tà àwọn customer mi dẹ̀ ń complain ẹ wò pé gbogbo orúkọ bẹ́ẹ̀ ó máa yẹ kéèyàn lose customer ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ni mo ṣe fún yín gan kò dẹ̀ ṣe pé mo rajà láwìn tí mi ò sanwó ẹ̀yin náà mọ̀ pé mi ò kí ń gbajà. ó di dẹ̀ Obama tiẹ̀ sanwó rárá. Ọba wa kó gbogbo ọjà bí lọ kó tẹ̀ má sanwó no àbí I don't know. Bóyá bàbá ńlá bàbá tiẹ̀ ló kọ́ ibi báyìí. Kí ni mo sọ fún ẹ pé o ṣe fún mi? Kí ni mo complain? Ṣé mo complain fún ẹni? Kí ni mo complain fún? Forget about that. O ṣe mi? No, nkálukú ṣiṣẹ́. Iṣẹ́ mi mò ń ṣe. Ẹ bọ̀ ẹ ní sùúrù ìkanra yìí ti pọ̀ jù kó dẹ̀ ṣe pé bá mi sọ̀rọ̀ ń sìn yìí tí mo sọ pé kí ló ṣẹlẹ̀ gangan. Kí n bá ẹ sọ̀rọ̀. Oríṣiríṣi irúkirú ọbẹ̀ ìwọ láńkó kí ni mo fẹ́ bá sọ̀rọ̀ lára ẹ̀. Abẹ́wà gbà mí nonsense. You get out. Mo mà wá ṣe nǹkan o. Ìwọ tiẹ̀. Ìwọ ṣe bẹ́ẹ̀. Ṣíṣe kò lọ́wọ́. Ẹ mọ̀ ọdún ṣe tí bá bèrè ọjà 50,000 wọ́n á fún mi ní 10,000 tí bá bèrè ọjà 10,000 wọ́n á fún mi ní 2,000. Ọjà yẹn gan kò dẹ̀ ń tó mítà mo dẹ̀ rí àwọn other people bọ́ ṣe ń fún wọn lọ́jà tó jà ń pé mi ìmọ̀ tí mo ṣe fún wọn ó ti sún mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Madam ṣé kìí dẹ́ ṣe pé ó bá yín sọ̀rọ̀ pé gbà fún sá. Wọn ò kẹnu sí mi wọn bá mi sọ̀rọ̀ kankan. Má wọ̀rí máa gẹ́ bá tiẹ̀ sí gbọ́. Yes sir. Èwo ni ìrégbè tó ń ṣe pẹ̀lú ọmọ lárúndò yìí? Wọ́n ń lọ tọ́lẹ̀tì ni. Wọ́n lọ tọ́ílẹ̀tì ẹ̀yin ni olùjúwe olùmọ̀nà. Ṣé kò mọ ṣọ́ṣà ń wá bílẹ̀ ni kò mọ tọ́ílẹ̀tì? Ẹ má bínú sà. Iṣẹ́ yóò kò kún yín lọ́wọ́. Ẹ má bínú sà. Will you leave my car? Ẹ̀rí tó tún fẹ̀yìn tì mọ́tò. Ẹ má bínú sà. Ṣé o fẹ́ scratch car mi ni? What sort of rubbish is this? Nonsense. Ẹ lọ lẹ́nu lẹ́kẹ̀ lọ bá mi wọnú dúrà mi kẹ́ bá mi mú pọ́s mi wá mẹ́jọ.
tó yẹ kẹ́ fi ṣiṣẹ́ ní iṣẹ́ máa kéde fún káàkiri. ṣiṣẹ́ kó lówó dákun má ṣọ̀lẹ ìmúlẹ̀ ní. ṣiṣẹ́ kó lówó dákun má ṣọ̀lẹ ò àríṣẹ́ má ṣe lọ́tà jẹ́ iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ní. ẹ káàsán o ṣàlàáfíà ni ìmúlẹ̀ ló jẹ́ ìmúlẹ̀ ní wọ́n. ìmúlẹ̀ ló jẹ́. àbẹ́rùmà kò sí mo wá rí ìmọ̀ bẹ́ẹ̀ mà nǹkan tí mo wá rí fún mi pé mo fẹ́ kẹ́ jọ̀ọ́ mà kẹ́ bá mi bá dájú sọ̀rọ̀ nípa ọjà tí mò ń gbà. ìgbà míì tí bá ọ̀dà fún 10,000 wọ́n máa fún mi ní 2,000 tí bá ọ̀dà fún 15,000 wọ́n fún mi ní 5,000 àbí kò ìgbà míì ìgbà kò tiẹ̀ kí n tó bẹ́ẹ̀ adébíbẹ̀ ní kọ́sítọ́mà tó pọ̀ ọjà yẹn gan kò kí n tó mítà òun náà mo wá ṣe sọ fún yín pé kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi bá dádì sọ̀rọ̀ báwọn wá lè bá mi bá àwọn máníjà wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó máa ń fún lọ́jà tó tó mítà nínú ìmọ̀ àdúrà. iṣẹ́ ńlá ló gbé wáyé o àwọn ò kí ń bá dádì dá sọ̀rọ̀ bísínẹ́sì wọn a kì í dá sí rárá kí ni mo lè ṣe o bóyá ṣé bí o máa lọ sí bakery lọ gbà fúnra ẹni bẹ́ẹ̀ èmi ìbá ní bóyá kó kúkú fẹ̀ kan rí wọn lọ́fíìsì tó bá rí wọn lọ́fíìsì wà lè ṣàlàyé fún wọn dádì nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o mo dẹ̀ ní kọ́sítọ́mà tó pọ̀ o mi ò rí nǹkan tà fáwọn èèyàn tó bá dẹ̀ ti ń ta kòsíkòsí lójoojúmọ́ àwọn èèyàn máa lọ ni so wàá ṣàlàyé fún wọn pé kán jọ o kán bẹ increase àwọn ọjà tán wọn máa fẹ́ mú dẹ̀ mọ́ wá listing ìyẹn ò ṣe problem ok o all right ọwọ́ a máa yá o ó dà o. iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ní. Fathia ṣó mọ̀ yín pé ọjà 70,000 ló ń kó lọ yìí 40,000 péré ló dẹ̀ drop tí wàá ṣe pé ó jẹ́ bó ṣe jẹ́ láàrin wa it doesn't work that way here you know it mi ì dẹ̀ fẹ́ kó máa continue. ṣebí 30,000 naira náà ló dẹ́. 30,000 sówó mi ní fẹ́ kó máa di gbogbo ìgbà tó bá ti ń pọ̀ jù wọn máa fúnra sí mi náà. ó ṣàṣe mi nìkan. ó jẹ́wọ́ nìkan ò jẹ́wọ́ nìkan ìyẹn ò kún ẹ. níbo ni ká ti pàdé lálẹ́. as a matter of fact mi ní fẹ́ ká pàdé ní BJ hotel tàbí máa ń pàdé ó dà pé wọ́n ti fẹ́ máa get mi bẹ́ẹ̀ I prefer ká lo Kòkòmbẹ́kù hotel. iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀. all right driver. ṣiṣẹ́ kó lówó dákun má ṣọ̀lẹ ò àríṣẹ́ má ṣe lọ́tà jẹ́ iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ní. ìmúlẹ̀ ló jẹ́ ìmúlẹ̀ ní wọ́n. ìmúlẹ̀ ló jẹ́ ìmúlẹ̀ ní wọ́n. ṣiṣẹ́ kó lówó dákun má ṣọ̀lẹ ò àríṣẹ́ má ṣe lọ́tà jẹ́ iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀. Yes, come in. ṣiṣẹ́ kó lówó dákun má ṣọ̀lẹ ò àríṣẹ́ má. kí ló ṣẹlẹ̀ dìde ńlẹ̀ kó jókòó mọ́ dìde kó jókòó. dádì ẹ jọ̀ọ́ sá mo wá pé kẹjọ nítorí Ọlọ́run pé kẹ bá mi bá máníjà sọ̀rọ̀ pé kí wọ́n máa fún mi ní ọjà tí mo bá fẹ́ rà tí bá sọ pé kí wọ́n fún mi lọ́jà 10,000 wọ́n á fún mi ní 2,000 tí bá sọ pé kí wọ́n fún mi lọ́jà 50,000 wọ́n á fún mi ní 5,000 àbí 10,000 ọjà yẹn ò dẹ̀ kí n tó mítà. ṣé òun sanwó lẹ̀ ni àbí òun sanwó ọjà gbà pé kí ló ń ṣẹlẹ̀ àbí òyìnbá tán tó ń dá padà. rárá sá mo máa ń ta ọjà mi pátápátá mo dẹ̀ máa ń fún wọn lówó cash. òun sanwó kówó ẹ wá òun ọjà fún ẹ òun ń ṣe ààrẹ rárá. ìgbà tó kú tí kọ́sítọ́mà tó wá
manager máa bọ̀ lọ́fíìsì yín sí wàá rí mi lọ́fíìsì jọ. Changes máa wà máa lọ ṣàtúnṣe. ẹ rà sà. Ó jàre. Yes sir. Ọ̀gá ẹjọ́ bò ní àwọn ẹ̀yọ́ àwọn ọmọ yìí ṣe ń wọlé síbí yà just kí lorúkọ ẹ̀ kò yẹ kí ló wọn máa ní access yín ọ̀gá ṣé mo pẹ́yìn ní ojú àánú ẹ lójú àánú ẹ kì í wọ́n á wọlé sí yín lára wọ́n máa sọ wá dún ní gbèsè o. Manager sà. a ní jẹ gbèsè. Àmín. Ọ̀rọ̀ tó fi máa dá bó ṣe máa dá náà ló bá wa. Bó ṣe máa dá sà. Kí ló ṣe tí ó fi jẹ́ pé kọ́sítọ́mà kówó ẹ̀ wá ó fẹ́ gbọ́jà tẹ́ máa sọ pé ẹ̀ lè ta fún ta lè fẹ́ ta fún. Ọ̀gá ṣé olójú kòkòrò nírú àwọn ọmọ wọ̀nyí bí kí gbogbo ọjà iléeṣẹ́ kó di tiwọn nìkan ni ló pa particularly òun ó ní ojú kòkòrò sà. lọ́nà wo ṣé bówó tó kó wá ọjà tó kó tó wọ̀ ẹ̀ka náà lè máa kó fún. wọ́n kọ́ kó sà ẹni tí ó bá ti wá owó ẹ̀ wá ẹ̀ tajà fún straight ẹjọ́ tó lọ́lọ́ ẹ̀ tajà fún okòwò ẹ̀ wá wọ́n lówó lọ́wọ́ yìí lẹ̀ kí la fẹ́ ṣebí kí lè ṣe náà máa ọjà wá ń tà nìyẹn náà. ok sir àbẹ ní nǹkan mi pẹ̀lú ẹ̀ ní. ọ̀gá kí ni mo fẹ́ ní pẹ̀lú ilé ìyanko yìí mo jẹ láíláí sà ẹ mọ̀ mí sà ẹ mọ̀ pé I'm a clean person sà. ṣé bó mọ̀ pé customer ni. bẹ́ẹ̀ ni sà. àìdè tó o pè é ó rọ̀. ẹ má bínú sà very sorry sà. ẹjọ́ tó lọ náà kówó ẹ wá tajà fún ẹjọ́ owó tí mò ń sọ ẹjọ́ changes wa ní o ní láti bá sọ̀rọ̀ mọ́. ok sir. kó kí n máa padà gbọ́ wípé nǹkan ti change gbogbo ẹ̀ ti better ni kì í sọ nìkan gan gbogbo customer tó bá ti mówó ẹ̀ sọ ọmọ tó ń sọ sá wọ́n kó wọn wá bẹ́ẹ̀ bá ṣe gbogbo ẹ̀ sílẹ̀ tẹ́nìkan bá kó wá tó wá kó lọ sí bẹ́ẹ̀ sáré ẹ̀ tó ṣe mí ni àbí bẹ́ẹ̀ yẹ kọ́ mi ò ní kọ́ iṣẹ́ o ok sir. bó ṣe ń ṣe yìí o fẹ́ ó yẹ kó need assistant. ọ̀gá. that's all. Okay. Thank you, sir. Yes, sir. Ẹ jẹ́ kí changes wà. Ajé iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ní. Ṣiṣẹ́ kò lówó dákun máa ṣọlẹ̀ òun àríṣẹ́ máa ṣe. Àlẹ́ àyàwó jágọ́ tó yẹ kí n máa bọ̀ kíákíá. Wọ́n jáyà ọ̀rọ̀ kan ló ṣe pàtàkì tí mo fẹ́ fi lọ ẹ̀. Ẹ jẹ́lẹ̀. Mo dẹ̀ fẹ́ kó bá mi pé gbèsè lórí ẹ̀. Kí nìyẹn? Ọmọ kan wá máa ń gba ọjà nílé iṣẹ́ wọ́n dẹ̀ lọ́mọ náà ṣe dáadáa púpọ̀ alákìkanjú ọmọ ni ó ń tajà ẹ̀ ó dẹ̀ tún ní ọ̀pọ̀lọpọ̀ kọ́sítọ́mà tẹ́ bá dẹ̀ ń wò ó lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó ti yẹ ká gba àwọn èèyàn sí ilé iṣẹ́ kó kún àwọn tó wà ń bẹ̀ ilé iṣẹ́ ti tún gbòòrò sí mo wá wò pé ọmọ yẹn tá a bá lè gbà gẹ́gẹ́ bí akọ̀wé kó máa ṣiṣẹ́ ń bẹ̀ yẹn. Ọjọ́ ni tí mo mọ̀ ni. Wàá mọ̀ tí n bá ti jú ẹ̀ fún ẹ̀sìn. Ẹni ọkọ̀ application. Mo ti fọ̀rọ̀ wádìí àwọn kankan lọ lẹ́nu ẹ̀. Mo ti fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pa lẹ́nu wò. Mo jẹ́ kí n mọ̀ pé ọkọ òun láti bí ọdún mẹ́wàá gbódẹ̀ lé ló sọ ni ló ti jáwọn ìbílẹ̀ tó dẹ̀ fọmọ́lẹ̀ lọ sí lóyìnbó. Ẹ̀yàn lé o. Láti wádìí ẹ̀ka lè gbà sí ilé iṣẹ́ onílé àwọn wà nídìí ìgbà ìyálọ́jà ni. Mo ìyálọ́jà di ìgbà. Bá mi wádìí ẹ Kẹ́mi lórúkọ ẹ̀ lórí àdúgbò fẹ́ pé gbèsè lọ́wọ́. Akọ̀wé ni àbí akọ̀wé? Òde. Ó yẹ kó lè wádìí lẹ́lẹ̀. Ẹgbẹ́ òdìyẹ. Ṣe pàtàkì. Ẹgbẹ́ olùsẹ̀sẹ̀ kíákíá ni. Ilé ẹ̀dùn sọ wípé ọmọ ọkọ̀ òdìyẹ kẹ́lú. Ẹ̀dá máa ṣe ń jẹ. Ṣiṣẹ́ kò lówó dákun máa ṣọlẹ̀ òun àríṣẹ́ máa ṣe lọ́tàdé iṣẹ́ pẹ̀lú. Ẹ kó ojúmọ́. Ẹ káàlù sá. Dákun. Yes sir. Ǹlẹ́. Yes sir. Ǹjẹ́ ọmọ mi? Mo mọ̀ yín ṣe bẹ́ẹ̀ ni mo máa ń ní iléeṣẹ́ búrẹ́dì lọ́dọ̀ chief. Bẹ́ẹ̀ni ọ̀kàrẹ̀lá ọ̀rẹ́ sífù ni mí
sífù lọ́wọ́ aràn mi sí ọ. ṣé kò sí sá. kò sí. wọ́n ní ọmọ wọn gba búrẹ́dì ń bẹ̀rù lọ́kàn wọn ti wà lára rẹ̀ kí ni wọ́n á fẹ́ o wọ́n láwọn kí n lọ bá ọ sọ o kí n wo ṣọ́ọ̀bù rẹ̀ yìí o àwọn ọgbà àyàn kan síbẹ̀ tí ọmọ bá ọ tajà àwọn ọgbà ò sí iléeṣẹ́ àwọn tó ọmọ ṣiṣẹ́ ń bẹ̀ tó ọmọ gbowó oṣù kékeré mọ̀ nù mọ́tò tó ọmọ gùn sífù ti rà. chief fẹ́ ra mọ́tò fún mi. ẹlẹ́ẹ̀kẹta ni pé ilé ọ̀dọ̀ wọn lọ́ọ́ máa gbé o gẹ́gẹ́ bí ìyàwó. bàbá èmi ti lọ́kọ. ọkọ wo ló ní àbílẹ̀ èbó lọ́wọ́. lóòótọ́ ni lóyìnbó ló wà ó dẹ̀ máa dé. gbàgbé pé wo jẹ́ kí n sọ tọrọ fún ọ oríire rẹ má dànù mọ́tò ọ́fíìsì má dànù tí chief bá pè ọ́ má pè no yes ni o oríire rẹ má bàjẹ́ o ọkọ tí ò lè wálé má lòún retí. ó dà sá mo ti gbọ́ màá máa rò ṣé mo kó bá mi lójijì ni. gbogbo àti wọn bá pè ọ́ má ṣe no yes ni ọ sọ kóòrò kọ́ dà o. ó dà sá ẹ ṣé gan sá ó dà bọ̀. ọgbà búrẹ́dì wọn náà. bẹ́ẹ̀ ni sá ọ náà ni wọ́n gbà. ẹ ra sá ó dà bọ̀ sá. ẹ̀kọ́rẹ́sà orúkọ mi ni Mr. Adétúnjí. Mr. Adétúnjí. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ chief olówó yọ bí ọjọ́. tí wọ́n ní wọ́n dà pé lè ṣe búrẹ́dì. bẹ́ẹ̀ni ilẹ̀ náà ni mò ń gbé ẹnìsà ní àìpẹ́ ni chief pè mí. wọ́n á bá mi sọ̀rọ̀ kan wọ́n ní àwọn rí ọmọ kan ó pẹ̀rẹ̀ ní ọmọ ìyálọ́jà wọ́n ní jẹ́ mo mọ̀ ní bẹ́ẹ̀ ni mo mọ̀ ìyálọ́jà kódà mo mọ̀ bàbá rẹ̀ ó tiẹ̀ jẹ́ pé èmi yóò ti jọ sọ̀rọ̀ papọ̀ rẹ̀ mo mọ̀ yí dáadáa ó wá ròyìn ọmọ yìí ó náà wà advocate ọjọ́ mọ̀kàtí mo wá gba búrẹ́dì lọ́dọ̀ àwọn ó wá ní kí n bóun ṣe wádìí irú òbí tó bí irú ọmọ tí bá ṣe wọn ni èèyàn dáadáa ni àwọn òbí rẹ̀ àti bàbá àti ìyá ọmọ náà lẹ́sìn tó ń ròyìn pé ó jẹ́ àkíkanjú ọmọ bàbá náà ni wọ́n jọ àti ìyá oníṣòwò bó jẹ́ ilẹ̀ orí màá wá rí kẹsàn fún yìí ó dàbẹ̀ pé wọ́n fẹ́ wá rí lórí ọ̀rọ̀ ọmọ náà. ẹ ṣé mo dúpẹ́. jẹ́nẹ̀. òótọ́ ọ̀rọ̀ lẹ sọ èmi lọ́kọ ìyálọ́jà èmi náà mo sì di Ṣọlá ó ti yé mi ọmọ tí ẹ sọ pé ó ní akẹ́kọ̀ọ́jú. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ẹ sọ èmi ò mọ area of interest nínú ọ̀rọ̀ yẹn ẹnu kan tẹ́mi mọ̀ ni pé lóòótọ́ ọmọ mi ó sì lákẹ́kọ̀ọ́jú. ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan fún yín nípa ọmọ yìí ó ti lẹ́ni tó ń fẹ́ ọkọ tó ń fẹ́ gan ìlú òyìnbó ló wà for the past 10 years ni wọ́n ti ń dètè ara wọn. ṣẹ́dẹ̀ mọ̀ òwe Yorùbá ó ní ẹ̀yàn lè fi tipátipá mú ẹṣin lọ sódò mi ẹ̀yìn lè fọ́ sí ẹ̀ mú mi. ọkùnrin tí mò ń sọ yìí ó fi ọmọ kan sí lọ́wọ́ ṣùgbọ́n recently ló kàn ṣàdédé sọ fún mi pé ọkọ òun ó mú lẹ́tà kan wá o ó complain bákan bí ìgbà tí kò ní interest mọ́ múùdù tí ọmọ ẹ̀gbọ́n wà ń sìn múùdù tó sáàdì ni because she's not happy. tó bá jẹ́ pé ẹni interest nínú ẹ̀ all well and good ọwọ́ ẹ̀ ló wà tá a bá ti pe ọmọ tó bá ti ní òun wà òkè ó wà òkè náà nìyẹn. ní ẹnu ọjọ́ mẹ́ta ni
ọkọ rẹ̀ dàbí pé kò fẹ́ ní tẹ̀sí àdúrà wa ló fẹ́ gbà. ó ṣe rí náà nìyẹn. ẹ ṣé mo dúpẹ́ gan. ẹ má bínú ọ̀rọ̀ tá à ń sọ ni ẹjọ́ dìgbà mi ẹ dákun ẹjọ́ dìgbà mi ẹjọ́ dìgbà mi ẹ bá mi kí ọ̀rẹ́ yìí máa kí wọn ẹ ṣé mo dúpẹ́ ẹ nẹ́sà ẹ ṣé ẹ nẹ́. Daddy, ẹ ti pè mí nípa ìjayà ló jẹ́ kí tètè máa rọ́ọ̀ṣì bọ̀ ṣé kò sí. má bínú pé mo pọ̀ nípa ìjayà. Yes sir. Bùsọ́lá Àbẹ̀ní ọmọ alárọ̀ lọ́ba ọmọ aláàmọ́ tán ọba ǹjẹ́ àbíyọ̀ akẹ́ adọ́gbajárí ọmọ owó yálé owó ya oko. Èmi mọ̀ pé ọ̀rọ̀ pàtàkì kan mo sì fẹ́ bi ọ́ léèrè. Òótọ́ ọbẹ̀ ni kò sọ fún mi o. Kí ni ń bẹ láàrin ìwọ àti bàbá olówó yọ? Kò sí kankan láàrin mi àti wọn ṣùgbọ́n mo lọ sí ọ́fíìsì wọn mo lọ report manager wọn torí gbogbo bó ṣe ń ṣe tí bá béèrè ọjà 10,000 á fún mi ní 2,000 ó ló jẹ́ kí n lọ síbẹ̀ kí n lọ report wọn. Ṣé bàbá ò sì bá ọ sọ̀rọ̀ kankan? Wọn ò bá mi sọ̀rọ̀ kan ṣùgbọ́n wọ́n béèrè question lọ́wọ́ mi níbo ni mò ń gbé ta ni ìyá mi ta ni bàbá mi ọmọ mélòó mo bí ọkọ níbo lọkọ mi wà. Ó ti yé mi báwọn nǹkan tí ó wà ń bẹ ni pé bàbá ti rán yẹn wá sọ́dọ̀ mi pé àwọn ní interest inú rẹ̀ ṣé mà Yorùbá sì ní àkọ́kọ́ bí olójúlérè náà ká tó gbà ṣé wọ́n fẹ́ràn ẹ̀ sọ fẹ́ láti fẹ́ wọn. Èmi mọ̀. Ò mọ̀ báwo ó yẹ kó lè mọ̀ ṣé tí wọ́n bá wá tí mo bá tá a bá rí ọ ṣé yóò wúlò ṣé yóò ṣeé ṣe ṣé ó máa possible. Daddy mama ro. Kò sí wàhálà mi wá ní kó fẹ́ máa ro ti dà bẹ́ẹ̀. Ẹ kú oríire ẹ kú ayọ̀ oríire yóò ní dìbànújẹ́ oríire yóò ní dìbànújẹ́ mọ́dọ́n báyìí wọ́n fún mi níyì ni wọ́n pa mí lé wọ́n gbé mi ga ọwọ́ pé olówó yọ lọ rán mi wá wọ́n pariwo ní wọ́n ní olówó tó ní iléeṣẹ́ búrẹ́dì ńlá kí làwọn ṣe kí ló ní káwọn wá gbà kí ló fẹ́ fáwọn mo ní ẹni sùn ọ̀ràn mi sí ni mo bá jíṣẹ́ mo ní bàbá ọmọ rí lẹ́bí ọmọ kan máa wá gba búrẹ́dì lọ́dọ̀ wọn á rọmọ náà wípé ọjọ́ máa lákìkanjú tó mọ sẹ́ẹ̀sẹ̀ dáadáa wọ́n tó ní ọmọ alálùbáríkà ni èèyàn rí ló ń láti bì kí n wá mọ̀ ẹ́ torí ọmọ náà wu àwọn. ó bọ́rọ̀ débi fífẹ́ sá. mo ní ọmọ náà wu àwọn kì í ṣe fífẹ́ lásán o wọ́n fi sí ilé iṣẹ́ tí ọmọ ṣiṣẹ́ yóò sì tún dúró gẹ́gẹ́ bí ìyàwó wọ́n ní àwọn ṣetán láti tọ́jú ọmọ náà tíyà ò ní jẹ mọ́ láyé rẹ̀ mo ní bí àwọn wọ́n ní báwọn ṣe ń wo àwọ̀ rẹ̀ yẹn owó ló yẹ káwọn fi tún àwọ̀ náà ṣe ìlú wa dùn bàbá ń bá ní àwọn tí ń gbúrò yín ọjọ́ ti pẹ́ bọ́mọ bá sọ pé wọ́n fẹ́ yín àwọn ò ní. ọ̀jẹ̀ wọn mọ̀ pé mo ti bá sọ̀rọ̀. mo lẹ́ẹ̀ ti bá sọ̀rọ̀ wọn láwọn ò ní àtakò fún torí pé ọkọ rẹ̀ ó ti dálẹ̀ látọdún kẹwàá wọn ní ṣùgbọ́n ká sọ òótọ́ ọ̀rọ̀ ó ti bímọ mọ́lẹ́ẹ̀ ti mọ wọ́n ní ọkọ rẹ̀ kọ̀wé kan àbànújẹ́ sí láìpẹ́ àwọn làwọn mú bànújẹ́ kú mo lẹ́yìn lẹ́ẹ̀ mú yòókù òfin mo ní ọkọ kan jálẹ̀ lásán ni. wọ́n ló gbàgbé ẹ̀ torí ìwà ẹ̀ ló ṣe gbàgbé ẹ̀ ẹni ọlọ́run kọ́ wọ́n gan rẹ̀. èmi náwó lọ́hùn. orówó nọ́mbẹ̀. bí mo ṣe dẹnu ọ̀nà báyìí ẹni mo kọ́kọ́ bá pàdé bó bàbá wà tó ní à wà nínú ilé mo kọ́ bá pò mo náwó fún inú rẹ̀ dùn mo lólówó yọ lọ́ràn mi wá o ngbà mo dẹnu ọ̀nà ẹni mo tó bá pàdé ń bó bàbá wà ó ní àwa yàrá mo tó kọ́ bá pò mo tó fún náwó.
mo kàn gbọ́ tí bàbá ń pé ṣé àtọ̀dọ̀ olówó yọ ni bàbá ń tiwa mo ní ẹ ó kàn jáde sí mi rí bó ṣe jáde sí mi báyìí ó ní kí n jókòó ó ní kí n là bá wa mo bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ṣàlàyé fún mo ṣàlàyé lónà bá má láyé ó ṣe ọ fọwọ́ sí o ó ní tó ń bá ṣe nìyá rẹ̀ náà ó ṣe. tó o bá ti ṣe tán tó ń lọ kó o ya ọ̀dọ̀ kàṣíà kó fún ẹ ní 10,000 kó o tún gba 10,000 kó o fi 10,000 sówó tó nọ́mbà yìí wọn náà wà gba 10,000. ṣé ẹ wá rí ọmọ yìí bó ṣe pupa yìí bí bàbá ẹ náà ṣe pupa nù tó mọ́lẹ̀ jàn wọn àtó níbi ìyá rẹ̀ náà ṣe pupa nù wọn wá ní ọmọ kì í purọ́ kì í bínú kì í jà bàbá rẹ̀ ló ń lò lọ́dọ̀ mo ṣe kó ń bẹ́ẹ̀ nù ẹ ti ṣoríire o àná rẹ̀ lẹ́ni o. tí ìfúkà pè mí pé alóde òkè ń sáré wá. bẹ́ẹ̀ ni ẹ mọ bí ẹjọ́ ń lọ. sáwò wàá mọ̀ pé ilé àná lẹ ń lọ. ṣé sífù tó fẹ́ fẹ́ yàwó ni. ṣèbọ́dọọdún ni sífù máa ń fẹ́ yàwó. wọ́n tún fẹ́ fẹ́ tọdún yìí ni tó bá tún dọdún tí ń bọ̀ wọ́n tún gbé mi ìlé wa. àbòsí náà ni. àbòsí náà. Ẹ̀ka àbọ̀ ti tó ti yá. Ọmọ bí a ń lọ kẹ́. Ọ̀yá, báwo ló ṣe wá múra bí eégún pákọ̀kọ̀ báyìí? Èmi rò pé ká má jẹ́ wọn fura bí tá à ń lọ. Náà ìrìn àrìn là ń kó ni. O lè wá múra bí eégún tó ń bọ̀. Jẹ́ kí aago ètò agbádá òde agbádá. Iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ní. Ṣiṣẹ́ kò lówó dákun máa ṣọlẹ̀ àṣẹ máa ṣe jọta jẹ́. Iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ní. Ìmúlẹ̀ ló jẹ́. Ìmúlẹ̀ ní wọ́n. Ìmúlẹ̀. Wá dùn wípé ẹ gbà wá ní àlejò Ọlọ́run Olódùmarè yóò ṣàpọ́nlé fẹ́yìn yóò ṣàpọ́nlé fún yín chief tí mo ti torí rẹ̀ wá àwọn náà ni wọ́n jókòó yìí nígbà tẹ́sítọ́ ti sọ fún mi pé ká wá inú àwọn náà dùn wọ́n dúpẹ́ pé a sì wá náà ẹ sì gbà wá lálejò Ọlọ́run tọ́jú yóò tọ́jú ọmọ àmín ẹ ṣé púpọ̀ ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ inú mi dùn gan torí ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rọ́mọ yìí ni mo ti rí n tí mò ń fẹ́ lára ẹ̀ ìgbà tí mo wá bá a sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mo fi wá sọ fáwọn wípé ó jọ kó bá mi yọjú sí yín ó dẹ̀ fún mi lábọ̀ wọ́n ní ká yọjú èmi gan inú mi dùn torí àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ìgbà tí mo gbọ́ nú ọ̀rọ̀ tí mò ń bí tí mo gbọ́ oríṣiríṣi tó sọ bọ́kọ́ ṣe jà jùlẹ̀ mo ní rárá ọkọ ẹ̀kọ́ ló jà jùlẹ̀ yẹn torí tèmi ló ṣe jà jùlẹ̀ bẹ́ẹ̀ ni èmi gan tọ́lọ̀ ń kọ́ mọ́ gan láṣẹ wàá pàdé yìí ẹ ṣé mo dúpẹ́ màá dẹ̀ tọ́jú ẹ̀ màá tọ́jú ẹ bí ẹ̀. Ọlọ́run fún yín tọ́jú. àmín ọ̀rọ̀ ti sọ̀ra ẹ̀ torí mo ti pé ọmọ mi fúnra ẹ̀. Àwọn tí wọn láwọn wọ́ bọ̀ yìí o ṣé o ní interest inú wọn o lò ní interest inú yín ṣé kí wọ́n wá o ní kí wọ́n máa bọ̀. Mo sọ fún ọ ìtumọ̀ ẹ̀ láti inú rẹ ti dùn sí. mo tó sọ fún mo nígbà tó sọ fún ìyá lọ́dà ní travelling tí wà wọ́n ní àwọn ti fọwọ́ sí. Bàbá ní sí ẹ̀rọ ọmọ ìgbà ìwé kan sọ fún pé nǹkan báyìí ó ní hà
ó ní nǹkan tẹ́ bá ti ṣe náà ni o a sì bí ọmọ náà léèrè ọmọ ní ọ̀nà tí wà ń bẹ̀. àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́wọ́ bá tọ́wọ́ bá rí bó ṣe rí fún yẹn bó lè ní ṣe máa pàdé. èmi gangan lọ́wọ́ ń kọ́ ọmọ látọ̀run ló jẹ́ ká pàdé inú mi dùn gan ni ẹjọ́ sí mo lè rí òun náà. ó dà Ṣọlá wọ́n bọ̀ ọ̀dà ẹ lọ wáyé. mo ń bọ̀ ok ṣe no jókòó tiẹ̀. ọ̀dà àbáwọ̀ ntọ́rọ̀ yín ṣe ni pé bọ́kọ́ bá ti mojú aya tán alárinà ó yẹ bá. ṣé kí n sọ fún yín tó bá ṣe kó ṣe é ṣe kó tó máa rẹ́ ti ṣe ni wọ́n á gba họ́ọ̀lù wọ́n á ṣe wọ́n á ṣẹ̀ka ẹ káàbọ̀ sí ẹ káàbọ̀ ẹ ṣe gan-an àná mi àtàtà ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run á jẹ́ ká bára wa jìnnà. ẹ bí mo ṣe sọ èmi gan ti ṣèwádìí. ẹ tún jókòó sá. yes sir. ọmọ láàárọ̀. Daddy, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ chief wọ́n fún wa ní owó yìí. Tèmi lè rí. Bẹ́ẹ̀. Chief. ẹ káre ẹ ṣe very very great. ẹ ṣe mo dúpẹ́. ẹ kú ìyàwó sí. ọ̀rọ̀ ti sọ ẹ̀ bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ pé wọ́n tọ́jú ọmọ rẹ̀. báyìí wọ́n á tọ́jú ẹ̀ bò ó. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan ṣé rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ má yí wá yín padà àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ nípa yín ọ̀rọ̀ tó dáa ni iṣẹ́ ọwọ́ yín gan dẹ̀ tó ń ṣàdúrà fún yín iléeṣẹ́ yín ò ní jóná òkè ilẹ̀ yóò máa pọ̀ yóò jẹ́ yín kò ní lẹ̀ lẹ́ ọmọ mi náà àsìkò tí ó dáṣẹ̀ wọnú lé yín ẹ mà sí dáadáa ìgbéga ló máa ẹ ṣe mo dúpẹ́ gan-an. àríṣẹ́ má ṣe lọ́tàjẹ́ iṣẹ́ pẹ̀lú ọwọ́ ìmúlẹ̀ ní. ṣebí ilé náà ń bọ̀ ìmúlẹ̀ ló ṣebí ilé náà ń bọ̀. ìmúlẹ̀ ní wọ́n ìmúlẹ̀ ló jẹ́. òde nù kéde ni mo fẹ́ fọ níròyìn ayọ̀. ìròyìn ayọ̀ wo ríwo lẹ gbé káàkiri níbo lẹ ti ráṣọ ni mo béèrè ṣáà tẹ ìwọ kúrò lé láàárọ̀ èrè. ni wọ́n ṣàlàyé fún ọ. ẹ̀yin ìgbàlá yìí kankan ṣe ń tẹ́bá fẹ́ ṣe ń bí nìsín. òde bí wọ́n ń bí ṣe ti ń dùn yín ni. bí àbí tí tẹ́tẹ́ bá ti dàgbà kì í lọ́pọlọ ni ọpọlọ yín ti á dúdú báyìí wọ́n kọ́ nínú ká dúdú kọ́pọlọ yín dúdú ni. wíẹ̀sì. a ní aṣọ yìí. wíẹ̀sì níbo ẹ ti rí mo sọ. mo fẹ́ ṣàlàyé rẹ̀ fún ọ ibi tá a lọ ni tá a bá sì wọlé màá lè sọ fún ọ. níbo lẹ lọ tí wọn fi kàtẹ sínú yín bu ni ṣé gbogbo kò gbà ni wọn mọ ká lọ ẹwà ń bí tí bá ipá ẹ lọ ẹ lọpọlọ ṣé gbogbo wọn mọ kó nǹkan kọ yín lọ́rùn ẹ awítàwí náà wọn wá fi bí wọn fi tù yín lójú wọn ní a máa gbé bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n bá wù mí wọ́n bá wù ọ́ bá mi nínú ilé. ṣé nǹkan ṣe yín ni mo ní ṣiṣẹ́ kọ́ rẹ̀ yín sá. ṣé ó yẹ kí wọ́n bá gbọ́ gbogbo tó ń sọ. nígbà náà wà ń kọ́ mo nígbà náà ń kọ́ mo fàlàyé aṣọ yìí níbo ti rí kọjọ wọrọ. bàbá oníbúrẹ́dì wọ́n pè mí láàrin wọn ní òun bá wọn jáde o nínú ìwà mọ̀ tá máa lọ iléeṣẹ́ búrẹ́dì rẹ̀ ni sọ̀rọ̀ mi yìí mo bá lójú wọn bùbá tí mo wọ̀ lọ bá a ṣe dán ọ fẹ́ yàwó kékeré kan sórí ìyàwó òun ló wá fẹ́ ká lọ rè rí ìyá rẹ̀ nígbà tí bàbá ń búrẹ́dì bọ́ ọ́nù aṣọ tòkè tilẹ̀ ni ó fi tirẹ̀ ó ní ọ̀rẹ́ mi ẹ̀bú ẹ̀wù ọ̀hún mi tọ́ wọlé ló bá lọ rè kó ilé wa ó ní ní kí wọ́n tẹ̀lé nígbà mo bọ́ ọ́nù aṣọ yìí àwa rí bákan náà ìlú omi dọ̀ nígbà tá a délé ìyàwó wọ́n mọ̀ pọ́n alẹ́ o wọ́n mọ̀ pọ́n alẹ́ inú mi dọ̀ tó jẹ́ pé bó ṣe jẹ́ nù kò fẹ́ kí n dàbí ọmọ ọ̀dọ̀ lẹ́yìn òun nù. ẹ kọ káwọ́ lórí báyìí kó náà ayé rẹ mọ̀ bàjẹ́. níbi ìtẹ̀wọ́. bí èwo ó di àkàrà ni. ṣé wàá ti rí àbá ìtẹ̀lé wọn lọ. àbí ṣé ti sìn yàn báyìí. tí wọ́n bàbá yìí inú yín ti bù wọ́n sì àgbà sátidé lọ́wọ́ yín mú kó sunday lẹ́yìn lọ́wọ́ kí olóhùn wọṣọ jáde nínú ilé aṣọ tara rẹ̀ ṣé mọ̀ pé níbi tó yẹ kó o ti fura tó o ti fura ọ̀rẹ́ rẹ ni o iṣẹ́ kan náà lẹ́jọ́ sí látàárọ̀ ọjọ́ yín wá o òun á rọ́wọ́ mú ju ọ lọ
ó tún wá pè ọ lóde pé òde tún yá o ọtún wá dé tún wá káṣọ ọrùn rẹ báyìí ó gbà lọ́wọ́ rẹ̀ ó kó mi lọ tán pé ó ti pa kádàrá rẹ̀ dà báwọn. irọ́ àyàn ń bì kan náà. ẹ lè yàn bẹ́ẹ̀ bá tún wá fẹ́ yàn bì kan náà wo àfira aṣọ yìí bóyá àlejò kò tó pa ọlọ́pàá báyìí kó lọ ká tọrọ lé ọgbẹ́ ọ̀pá sọ. ṣiṣẹ́ kò lówó dákun máa ṣọlẹ̀ o àríṣẹ́ máa ṣe lọ́tà àlàáfíà fẹ́ tó ń bọ̀ o. Adétúnjí o ò sí nílé tó tún fi jáde ni inú mi dùn kẹ́ni. ládùúrú wàhálà tá a ṣe yẹn bẹ́ẹ̀ni ọyẹ wa. ó yẹ wá tẹlẹ́gàn ló kù. ìyálójà máa kó gbàlejò. ó mọ̀ pé ń gbàlejò irú wo wọ́pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run la rí gbà ó mọ̀ pé ọ̀rẹ́ tó máa wà bí èmi ẹ̀ láti kékeré pín sí tàbí ẹ̀jọ́ ń dàgbà pọ̀ títí di irú èyí táàtù wà lálàáfíà tá a wà láyé táàtù wà ní ọlá. mo ní aṣọ ẹ̀ aṣọ náà dáa bí pété lọ wọ́n ṣáìṣẹ́. wọ́n á ní kí n bọ̀ kí wọ́n á kó aṣọ tèmi. Adétúnjí mo kó aṣọ fún ẹ o wọ̀ lọ sóde o fẹ́ kí n gbà padà lọ́wọ́ ẹ ṣé èèyàn bẹ́ẹ̀ lè ní sá. irọ́ o ẹ bá kó fún dry cleaner nígbà tó bá tún wà tó tún dà tó ti kó wa wà kó ń gbà náà bẹ́ẹ̀ ni ìjà ṣe. bó o ṣe fẹ́ nìyẹn. mo ṣe fẹ́ nìyẹn. no problem. ọ̀rọ̀ kan sì wà tó mo fẹ́ bá yín sọ. again. ojú òkè kí n bá yín sọ̀rọ̀ ní pé ẹsẹ̀ ń dọ́jà mi lẹ́nu lónìí. báwo. èèyàn bí yín ò sí tó dá ojú ti inú yẹn dá ojú yẹn dá ẹ fẹ́ràn ọmọ nìkejì. nígbà tí mo wọlé lẹ́ẹ̀kan tẹ́ ojú òmí báyìí ẹ máa ń dẹ́rù ẹni bí eégún tó ń bolo. bí eégún pákọ̀kọ̀ àwọn ẹni eégún ìjẹ̀bú ni ìtàn máa ń dé àtẹ̀lé àṣà. bọ́sẹ̀ lómi ni yóò fẹ́ kí wọ́n tẹ̀ ló ń lòde bí ẹrú. Ọlọ́run wọn ṣe wá lẹ́yìn. àwọn tí wọ́n fẹ́ bẹ̀ wá o tí wọ́n fẹ́ kọ́ ọmọ lẹ́yìn òdìdè. ìwọ kì í ṣe ọmọ lẹ́yìn mi. pẹ̀lú mi ò mọ afẹ́kùn mọ̀ pé èmi lolówó àwọn ilé yóò tó mi ẹ̀yin sẹ́yìn bẹ́ẹ̀ nínú ayé asán ta rẹ̀ ilé ayé tó tán kò ń bẹ ilé ayé àtàn ó kálukú á tún tán kò ń bẹ. ẹ̀rẹ̀dẹ̀rẹ̀ mi ọmọ àdó nǹkan ọ̀ ni mo á ní kí n bá yín sọ ó wù mí kí mi náà máa gbáwó àwọn àgbàlá ńlá báyìí ọ̀nà wo mo ti rà pé dá àfikẹ́ ràn mí lọ́wọ́. Adétúnjí Adétúnjí. mo fẹ́ owó pàtàkì mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́. má ti ẹnu láti bá mi sọ̀rọ̀ sọ tó wà nínú ẹni tó bá fẹ́ ìwọ ló sọ̀rọ̀ béèrè gbogbo ohun tó bá fẹ́ tó wà ní káwọ́ mi máa ṣe fún ẹ. èmi yóò gùn. àmì. ṣé èyí ni mo kọ́ lù mí pé iṣẹ́ kápẹ́ńtà àgbàlagbà mélòó ni à ń gbéṣẹ́ fún wọn ní ìsìn. ìbájọ kọ́ ni. ilé wo lè yẹlẹ rí kàn bí à ń kà kó tí à ń ká àga. Ọlọ́run tún dẹ́ ẹ dáa. mo wá ronú kíní kan mo fẹ́ ra ẹ̀rọ ọlọ́gì bíi 6 sọ́nù oko wa wọ́n ń pa owó lọ́jà. ẹ̀rọ tó ń lọ ògì. tó ń lọ ògì tí a bá ra 6 sọ́nù oko tí mo wá ra ẹ̀rọ alọ́ta 6 sílé owó tí n bá ń gbà ń bẹ̀ tí n gbà ń bí a máa fi ṣe nǹkan. you see n tó fẹ́ nìyẹn má wò sọ bó ṣe fẹ́ rà fún mi owó ni kò ṣírò ẹ̀ ṣírò owó ẹ̀ kò sọ fún mi máa fún ẹ lówó ẹ̀ iye tó bá jẹ́. ẹ̀mí yóò gùn. àmín. ọwọ́ yóò máa lò kí. àmín. kí á náà sì ní lọ rí sí wa. lọ síwádìí ẹ̀ síwádìí ẹ̀ máa fún ẹ lówó wà lọ rà ṣé kò jù bẹ́ẹ̀ yẹn lọ. kò sí wàhálà ó dáa. inú mi dọ̀gà. ní gbogbo ọ̀nà gbogbo ohun tó bá ti wá sọ́kàn bó bá ṣe wá náà ni kò sì máa sọ fún mi. Ọlọ́run ti dà wá pọ̀ láti kékeré náà kì í ṣe ti èèyàn kọ́ ni àbọ̀mọ̀ bàbá ti mọ́ra kọ́nà òde ìyàwádìí sí. mo fẹ́ nípa dry cleaner. o fẹ́ padà bọ̀ ìyẹn jẹ́ ká wọlé òde máa bọ́ nígbà yìí láti jẹ́ bó ṣe.
bó ṣe fẹ́ nìyẹn. bó ṣe fẹ́ nìyẹn. àwọn alágbàpọ̀ àdúgbò wọn kàn fọ́ pọ̀. ẹ má sì jọ ní máa bẹ́ẹ̀ kó fún wọn. wọ́n lè fi sódà ẹni náà mọ ìyá sọ wọn mọ ìyá sọ lórí. òtẹ́ẹ̀lì sọ. bí a bá sọ̀rọ̀ kí. ẹ̀sán tẹ̀sán bí tó kà ó. gbà tí mo dán ó wù mí ó lásọ iná fíìtì mi o mo ní bẹ́ẹ̀ ni mo ní mo gbàgbé aṣọ mi lẹ́lẹ́ẹ̀kan mo wá kó aṣọ yìí o ẹ bá ń kó fún alágbàfọ̀ nígbà tí wọ́n bá kó dé ńgbà náà èyí wà kó ó ní kó dọ̀tí máa lò mo ṣe fẹ́ sẹ́nu bá bọ́ sí apá kan mo ṣàwọ̀sọ mo ní ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ń sọ wọ́n ní máa sọ mo ní ọmọ wù mí kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kí mi náà lówó lọ kí gbogbo nǹkan máa dùn ó ní òun gan tí ń rò kí n lọ rí ro nǹkan tí mo bá fẹ́ ṣe òun rẹ́dì láti fowó ràn mí lọ́wọ́ sọ̀rọ̀ mi yẹn mo wá wò sùnsùn gbogbo kí ni ó lè tètè jáwó ẹ̀rọ lọ́gì 6 mo ní kára ẹ̀rọ alọ́ta 6 káwá kún sí oríko wọ́n wà máa kówó fún ọ lọ́sọ̀ọ̀sẹ̀ èmi ọmọ bá kápẹ́ńtà tèmi lọ owó inú náà tó máa wọlé ní tí mo bá ń sọnù ó ní gbogbo tí mo bá fẹ́ kí n lọ jẹ́ wọ́n mọ iye tí wọ́n ta àkànní òun fún àlówó ọjọ́ bó ṣe jẹ́. Your head is not corrected at all bí ti wulẹ̀ ọmọ orí yín ò pè ṣé à ń nà yín dámù ni. àṣé ìdí mo rí ohun kí ni tó burú. kí ẹ̀rẹ́ jẹgbe ni kí ẹ̀rẹ́ jẹgbe ló burú ń bẹ̀ ẹ̀rọ ọlọ́gì àtẹ̀rọ ọlọ́ta ẹ̀dọ̀ kí ni ewúrẹ́ fẹ́ mọ́ pàmbẹ̀ lọ́sẹ̀sẹ̀ o. 6. kí lẹ fẹ́ fi ṣe. owó kí ni owó kí lẹ̀rọ fẹ́ pa fún yín àlórí yín ò pè tó ẹ wò ẹ tí ì dé o ẹ sì ń padà lọ o bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ padà bẹ́ẹ̀ báyìí asúré tètè alele kíákíá kẹ́ ẹ ti padà lọ́bẹ̀ ẹ̀rọ ìsọ̀nà mo ní kẹ́ ẹ sọ fún yín pé ẹ fẹ́ lówó you want money plenty money you want to lówó ẹ má bínú ọ̀rọ̀ ẹ̀rọ táwọn mo tó ń ro nípa ọ̀rọ̀ ẹ̀rọ ìyá títí àgbà wọn á ròyìn fún mi pé gbogbo ọjà tí mo rò wípé ẹ̀rọ ò sí mbẹ̀ wọ́n lé ẹ̀rọ ó ti kún bẹ́ẹ̀ dẹ́nu wọ́n ní kì í ṣe ohun tí mo lè ṣe wọ́n tó tẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nídìí ẹ̀rọ ọlọ́gì wọ́n ní dòní ní bẹ́líìtì kó ló gbé bàbá kan pẹ̀lú àgbàdá rẹ̀ àtúntò tó rí tu wọ́n ló ti pa ọ̀pá wọn á ní ìyàwó ìgbà ní eyín ọ̀dà o kí má bàa dá sí wọn á ní kí n máa sọ pé nǹkan mẹ́rin fẹ́ o mẹ́fẹ́ o mọ́tò tí ó máa ní ìkó mọ́tò tó máa ná yìí tí ó máa gbèrò wọn. ṣé ẹ láìpẹ́ 18 chicago mo fẹ́ tí a rọgbà tuntun tá a máa ná bí sẹ́kù bẹ́ẹ̀ náírà 2 fún méjì tí a rọgbà cars down máa dẹ̀ sanwó ẹ̀. bó máa ṣe sanwó máa san. mo ní máa ra nǹkan fún yín máa dẹ̀ sanwó ẹ̀ cash ẹ̀ ní láti sanwó ẹ̀ padà ṣebí kẹ́yìn náà lè dolówó ni kẹ́yìn náà lè máa náwó bólówó ṣe ń náwó máa ṣe fún yín náà. màá gbé lọ gáràjì lẹ. màá gba yín dé gáràjì ńlẹ̀ tẹ máa lódùn bí màá tún ránṣẹ́ sí ọ̀rẹ́ mi olú ọmọ lẹ́kọ̀ọ́ pé gbogbo gáràjì tí ẹ bá ti fẹ́ máa gbérò lẹ́kọ̀ọ́ nóòtàn lẹ́ máa gbé mẹ́. tí yóò rí bàjẹ́ ayé yìí ọ̀dà. ṣebí kẹ́ni lówó bẹ́ẹ̀ owó yín pọ̀ yanturu. ẹsẹ̀ rọ̀ dúpẹ́ ẹsẹ̀. tí mo bá sọ fún ìyá Bímbọ́ yóò ṣe àdúrà ṣe fún yín inú rẹ̀ ti dùn. gbogbo tó bá ti fẹ́ ni kó máa sọ. nígbà tí mi ká sí.
ọ̀rẹ́ mi lágbára ọgbọ́ orí méjì ọ̀dájú orí kan ṣoṣo lọ sórí nígbà tí mo dọ́dọ̀ rẹ̀ tí mo ná ọ̀rọ̀ kalẹ̀ ó ní nígbà tí ń sọ̀rọ̀ ẹ̀rọ olóòrùn rò pé èló mo fẹ́ máa rí lórí ẹ̀rọ. àmọ́ iná tó jù ṣé ìsọ fún yín. ẹ sọ èló mo fẹ́ máa rí lórí ẹ̀rọ kí n ronú tó lè mówó wá kásá máa fọ̀rọ̀ gùn àti rọ́nà àbáyọ tó wú ọmọ wọlé tó wú ọmọ wọlé ọmọ yẹn wọ́n ń ta 18 sítà bọ́ọ̀sì olóhùn ọ̀rà méjì ọ̀kan lèmi tí ẹni ọ̀rà fún mi ó ní méjì lòun ọ̀rà méjì tó ń bá wá ra wọn á gbé sí gáràjì mi ò ní san kankan lórí rẹ̀ ó ní ìgbà yẹn owó tá n bá ń gbà yóò máa jẹ́ àjẹmọ́nú mo bá kú mbẹ́ ń bá lọ́dọ̀ bàbá láńlọ́ọ̀dù sọmọ pé transporter ni wọ́n mo bá sọ fún wọn ní ọkùnrin mọ̀ fẹ́ràn mi o tí ì ṣe wípé màá máa san ìsọmẹ́ǹtì tó jẹ́ pé káàsì olówó gan-an ni o tó ní kọ́lọ́njà gbé àpàdé dẹ́rẹ́bà dáadáa ó ní ọkọ̀ ó lè di 10 kọ́dún tó pé. Why are you like this? Why? Bó. Why tẹ ẹ rí báyìí? Bó lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ dá yín báyìí náà? Bó. Ọlọ́run dá yín dáa. Kí ni? Transportation. Transport mọ́tò tó yẹ pé àwọn dírẹ́bà ni máa ń jèrè ọlọ́kọ̀. Dírẹ́bà tó lo oko ẹ̀mẹrin àbẹ́ ẹ̀márùn tí wọ́n sọ fún yín pé ẹ̀kan làwọn lọ ẹ̀ka tán lọ ẹ̀mẹjọ ni mọ́tò dà ní ó ní 40. Èmi ò máa tẹ̀lé máa tẹ̀lé ọkọ̀. Tẹ̀lé wọn kán fẹ́ yẹn gùn kan jọ kan bẹ́ẹ̀ máa ti di pé àfẹ́ máa sọ bá àwọn ṣe ń rówó wọ́n fẹ́ yẹn ń tọ̀ wọ́n kàn fi lọ̀lẹ̀kùn jọ kan ni ó bá jábọ́ lẹ́yìn mọ́tò tẹ̀lé wọn sọ ti gbọ́ mọ̀ pé o ti ń retí ọjọ́ kú àwa kún òrètí náà sẹ̀ kànga o ti ń retí ọjọ́ kú débi ọ̀n lọ o bí wọ́n bá sì ti débi tí ń lọ kì í bọ́lẹ̀ dé bus stop wẹ you are lot dé bẹ́ẹ̀ rárá ọ bẹ́tà kó o ti padà lọ owó àní owó sẹ̀ owó tí dẹ́rù bòsì gbọ́dọ̀ tó ti gbánú tán tiẹ̀ sọ́wọ́ mọ́tò ìtẹ́ tó fi ló lọ àfihàn. ṣiṣẹ́ kò lówó dákun má ṣọ̀lẹ o àríṣẹ́ má ṣe lọ́tà jẹ́ iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ni. ṣiṣẹ́ kò lówó dákun má ṣọ̀lẹ o àríṣẹ́ má ṣe lọ́tà jẹ́ iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ni. ìmúlẹ̀ ló jẹ́ ìmúlẹ̀ ni wọ́n ìmúlẹ̀ ló jẹ́ ìmúlẹ̀ ni wọ́n ṣiṣẹ́ kò lówó dákun má ṣọ̀lẹ o àríṣẹ́ má ṣe lọ́tà jẹ́ iṣẹ́ pẹ̀lú owó ìmúlẹ̀ ni. ṣiṣẹ́ kò lówó dákun má ṣọ̀lẹ o àríṣẹ́ má ṣe lọ́tà jẹ́. lè sọ pé kí n má jáde. mi ò lọ́ọ̀bì kankan. o ò lè sọ pé kí n má jáde. ẹ wo akọ̀wé akọ̀wé lò. ẹbí ilẹ̀ kò lè sọ pé má lọ. ẹ bá sọ̀rọ̀ sọ́kọ lélẹ̀. ẹ wọ́n ní wúlọ́lẹ́sì husband kọ́mọ wúlò fúnra dáradá. ìrọ̀lẹ́ àpò onílé kò ní fi kankan lẹ̀ fún mi. yóò fi 5,000 dájọ́ mo ó gbà lálẹ́ àná ó tún lè mú mi wá ní jẹun. olóní. yọ kábùkù yọ kábùkù yọ kábùkù yọ kábùkù ẹ ṣe jèrè thank you bàbá dé lálẹ́ ọmọràn máa jẹ́wọ́ ara mi fún ọ. ojú yín ni mo tì.
ó sì fún yín lápọ̀nlé ètò kẹ́yìn náà kọ́ra yín lé ṣe ti gbọ́ ẹ kọ́ra yín lé behave yourself respect yourself. Akọ̀wé. Ọlọ́run ní fẹ́yìn náà lẹ̀ gbogbo àtẹ́yìn náà bá nídìí Ọlọ́run kọ́ mọ̀ dá sọ̀rọ̀ yẹn yọ́mọ̀ bá ń dá sí ẹ ṣé o mo dúpẹ́ sẹ́rí ọkùnrin tẹ̀ ń wò kì í sọ ọkùnrin alálùbáríkà o ọkọ mi ni o ayé ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ pátápátá kò láǹkúrí kankan kọkùnrin ó wà kó má wúlò fún bíyìn rárá bí ti wulẹ̀ ọmọ sẹ́yìn gbọ́rọ̀ ẹ̀rí kọ́kọ́ jẹ́ pé lọ́kọláyà ara dàdó sí lákàn mọ́ sí àmọ́ mo máa ń jọlá yín gbogbo ìgbà ṣùgbọ́n mo kàn fẹ́ bẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀bà kan ṣoṣo mo fẹ́ bẹ́yìn níjọ́ mi ìtẹ́ bá ti rí abáwọn ẹ sáà rà kọjá lọ ẹ má dà sí mọ́ kí wọ́n la yín ní mọ́ jẹun ẹ má dà sọ́rọ̀ rẹ̀ mọ́ bí ti wùlé mọ́ torí kì í so lórí rẹ̀ dá ayé rẹ̀ kò wùyàn kò yẹ kéèyàn máa fọlá rẹ̀ kó wọ́n fi tọrọ ọkùnrin. ṣe mọ̀ pé ẹ̀yin náà ẹ̀yin ọ̀la gidi. because ìgbà tí wọlé lẹ́ẹ̀kan mo sọ fún yín pé ẹ jẹ́ ká dúró síta ká ní conversation yìí ẹ̀yin insist ń pé kí n má pọ̀. it's not like that pé bóyá kínní nígbà ọ̀rọ̀ tó bá tọ́ fún bá jẹ mọ́nú ilé èyí sọ ń tà. ìbò ti ta lẹ́yìn tí embarrass ọkọ yìí náà. kí ni fi sí yìí ọkọ tó bá wúlò bóyá ti máa ń embarrass rẹ̀. kò síbi tí yóò jẹ́ embarrassment ẹ̀kọ́ tó bá ti wúlò kò wúlò fún ajára dààmú sọ fún yín àmọ́ tó bá ti di jọ́ mi sẹ́ ló ń dá sí. bẹ́ẹ̀mi náà fẹ́ dá sí tẹ́lẹ̀ náà but ẹ wà lẹ́nu náà so kò sí nǹkan tí mo lè ṣe mo gbọ́dọ̀ dá sí náà it's going to be heartless of me pé mo kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ yín like that it's not proper so no problem ẹ take care ẹ bá mi kí ọ̀hún. kí n máa lọ kí ni tiẹ̀ mọ́ sẹ́yìn bá ń ná ṣé ẹ̀ tí ò lọ́pọ̀lọ́ rárá ni kí la ti rí kí ni ṣé mo sọ pé mo ti ṣe tán ni tẹ̀fí ni mọ́ ń lọ a ní àmọ́ kíìpù kọ́mpìnì yín ẹ̀sìn àṣẹ bí olórí ibú kí ló mú yín ìsọ́tì rẹ̀ wo ṣẹ́wọ̀ ìsọ́tì èmi kí n mọ́ ń lọ wọ́n ń sọ lébùlébù àgbà wọ́n ń sọ lébù àgbà ewa ni ok bí pé kí n mọ pé kúrò ní ilé mi o kó wá ní kúrò ní ilé rẹ kí n kúrò láyé and so fucking what and so fucking what èwo ni kó kúrò ní room rẹ ó tẹ̀sẹ̀ bàjẹ́ ìṣẹ́ yàrá iná. Don't talk to me anyhow. Wait, lọ́pọ̀lọ́ o. All the time I left you this time around I'm not gonna act like a coward like you always is. Kí ni? ẹni ò kí ń ṣe ọ̀dẹ̀ bí ọkọ yín o mi ò kí ń ṣe ọ̀dẹ̀ because tí o bá ń ṣe pé ọ̀dẹ̀ ni in this time and age obìnrin kan máa fọwọ́ máa. kọ́lá gbọ́dọ̀ ni ẹ ọkọ tèmi ọ̀dẹ̀ ọkọ tèmi ọ̀dẹ̀ o ti jẹ tán mo respect ẹ tẹ́lẹ̀ àwọn kò sí respect mo no respect again you are a bloody fool you are a bloody full of place dọ̀ pàápàá who are you who am I. you are a riffraff get out of my room. èyí ẹ̀ ti burú get out of my room. your head is not correct nonsense tata ní ìjẹta gbàgbé. education kẹ ní náà ló fún yín problem. I don't know the whole education I am a graduate of a Pesanta Prince College ni mo lọ who are you. Tanya èmi ò mọ̀ fún ọ orí orí bí ló sọ wọ́n fún tó ṣe ọ jẹ tán ó tẹ̀ sí jẹ tán ọkọ mi ó gbọ́n tó sọ ọkọ tèmi ló fi ń wáyé ọkọ tèmi ló fi ń wáyé. Kọ́ tó wá rìpọ́ọ̀tì ní ti wá rìpọ́ọ̀tì ẹ̀ alẹ́ o ti jẹ́ kán fẹ́ ó mọ̀ pé owó sàlárì bàrí kọ́ ọmọ ní mo ti ń gbé ti ń gbin ṣòro kọ́ fáìn ní ṣúùṣì tiẹ̀ náà school street tiẹ̀ náà tí bá club close nǹkan kí ló fẹ́ ṣe what will you do what will you If I mistakenly kill you, I'm a return prince. Ta ló pa ọ́ mistakenly kill ta ni abó ti pa mí ni. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi jọ kọ́ ni. Má wọ̀rí ẹni ọ̀làjọ wa ń tó ìbolówó má wọ̀rí. ẹ sọ̀rọ̀ ẹ̀ ní ọmọọ̀gá bọ́ọ̀dà akọ̀wé kí ni. akọ̀wé ẹ̀dùn ẹ̀ jáde síbí o. bọ́ọ̀dà wa. ẹ̀dùn ẹ̀ jáde wá ẹ̀dùn. Thank God you are here. Daddy, ẹ wo kò ṣe see mo fẹ́ mú ojú ajé kò ní sorry for the mix up of the Yoruba. Esa, I am not happy with your wife at all. Kí ni mo ṣe náà? Why would your wife be treating me like this? Kí ni mo ṣe fún ìyàwó yín? Tó ṣe treat me báyìí. Báwo ló ṣe ń tìtì rẹ? Mo ní báwo ló ṣe ń tìtì rẹ? Ṣé wọ́n sọ fún wọn tó fi débi? ọ̀gbọ́n èmi ò mọ nǹkan tó lè wà láàrin ni ò sọ̀rọ̀ mi yọ. Ó ṣe dáadáa fún wa lónìí. Ọmọ ń bá parí ìjà ọmọ ń bá dá sọ̀rọ̀ láì mọ̀ pé ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu rẹ̀ kí ni ìwọ rẹ̀ fà pọ̀
tó fi di wípé olórí burúkú ni ọkọ rẹ wèrè lọkọ rẹ onígbèsè lọkọ rẹ kí lẹ fà pọ̀ kí ni. àkìlọ̀ ọ̀rẹ́ yàjọ lẹ́nu. kí lẹ yàjọ lẹ́nu sọ̀rọ̀. bó bá tiẹ̀ sọ̀rọ̀ stop out sọ̀rọ̀. tó bá tiẹ̀ ṣe ọ́ sẹ́ni lọ́jọ́ ọmọ àpèjọ lórí burúkú sẹ́ni lọ́yẹ̀ kọ́ ọmọ ṣépè fún sẹ́ni lọ́yẹ̀ kọ́ sọ̀rọ̀ burúkú fún bọ́wọ́ dẹ̀ wò mí o mo tó bàbá rẹ. àbí ẹ tiẹ̀ ju bàbá rẹ lọ. mo tó bàbá rẹ ṣé o lè pe bàbá rẹ ń wèrè o lè pe bàbá rẹ ní olórí burúkú o lè pe bàbá rẹ ní wèrè sọ́mọ mi. My father. That's an insult. mo kí mo gbé mo dáhùn kí lọ́kọ mi ṣe fún ọ. kí ló hàn ẹ̀ gbọ́ngàn wí hàn mo dáhùn wọn ọmọkùnrin kí ni wọ́n ṣe fún ọ tó tó báyìí tó fún wọn kọkọ mi gbogbo ẹ wọ́n. kí ló ẹ lè gbọ́n tó wí. ọ̀rẹ́ ti ya wèrè ọ̀rẹ́ tí wọ́n sún ní lókun kọ́kọ́ kù sọ́run yìí báyìí kọ́kọ́ ní lọ́jà kan náà tà yín ni. wọ́tà. filẹ̀ kókò mọ́ náà. kókò bọ́. kó mú mi lọ́jà lórí ìta mi fún kókò mọ́ lọ́rùn lórí ìta mi kókò mọ́ lọ́rùn kókò mọ́ bá bẹ́ẹ̀ lọ́rùn èmi mọ́ sọ bẹ́ẹ̀. ọkùnrin tán. akọ̀wé ìwọ ọmọkùnrin yìí. bí mo fẹ́ sọ fún bẹ́ẹ̀ náà sọ bí kíní ọwọ́ lẹ́ẹ̀ dídìrín ó ní wọ́n sọ wọ́n mọ́kàn yín títí tí wọ́n sọ wọ́n mọ́kàn sí náà ni ó lè ṣe bí ara rẹ̀ pé ẹ̀ tí ẹ̀ gbọ́ kankan kọ́kọ́ lọ yín ti lọ. èmi wọ́n sọ wọ́n ọmọ gbọ́. wọ́n sọ. wọ́n ní dídìrín. wọ́n ní dídìrín ni yín. lójú mi náà bó ṣe máa sọ Yorùbá tí mo gbọ́ ọwọ́ fi èbó ọfẹ́ fi bayé mi jẹ́ ọfẹ́ fi èbó bayé mi jẹ́. tó ló sọ bẹ́ẹ̀ gbọ́ ni. mo ń ṣe kí n sọ fún. tani ò ti lè jà ní ọlọ́gbọ̀n tó gbójú tó. àìsàn gírísì bàjẹ́ fẹ́yà. tó o bá lọ gbé èbó èmi ló sì ṣe ṣẹ́ẹ̀kì fún ọ nínú ilé kó tó dà. Sir, you don't understand. Sincerely, you don't understand. kárí màláìkà fáì ọparí. kèlè wú. wọ́n ọparí kò tó pa nítorí ọparí kò tó pa olùrọ́pọ̀ mi pa èmi ọ̀pá yín ni stand ẹ fẹ́ stand yín kó stand yín bá kó sì pa yín dànù ọparí kò tó pa èyí mo sọ bẹ́ẹ̀. òun ṣe gẹ́gẹ́ bí ìgbà kan sọ̀rọ̀. tàbí ẹ̀rí nǹkan. ọ̀pá èmi. stand yóò stand yín bá yóò sì nà yín pa. ọ̀pá èmi. ọ̀gbọ́n o ní ọ̀kọ̀ọ̀kọ̀. ó ní o ó lọ́gbọ́n àkọ́kọ́. mo ní èyí tí mo lè fi pa ní olè. nínú ilé ọyọ lọ ń wá ó ní lè dùn kankan. Wait. My friend, madam, you have a strand of my hair in your hand. You have a strand of my hair. You have a strand of my hair. You have gone over there. Madam, you have gone over there. Madam. You have gone over there. It's a crime. It's a crime. I'm telling you. Okay. Oh Lord, because you call on what? What you put on? Wait, you You cannot do anything. Let me tell you something. You cannot do anything in my own apartment. ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀gbẹ́ lóòrùn èmi mọ̀ sọ bẹ́ẹ̀. ó yẹ pé. ó kọ rẹ̀ Mike. ṣé Mike.